Ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi, bó ni ẹ káàbọ̀ sí apá kejì kéèsì Reggie àti Carol Sumner tí àwọn ọmọ òfò mẹ́rin yìí tí wọ́n gbé wọn lóòyè. Ibi tá a sọ̀rọ̀ dénú apá kìíní, ọkọ àti ìyàwó tí wọ́n ti so wọ́n mọ́lẹ̀, wọ́n ti bò wọ́n lẹ́nu, wọ́n kó wọn sínú búùtù ọkọ̀, wọ́n wà wọ́n kúrò ní Jacksonville, wọ́n wà wọ́n lọ sí ìlú míì Georgia. Nínú gbogbo bó ṣe ń lọ yẹn, àwọn yẹn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀, wọn ò mọ ibi tó ń gbé wọn lọ, gbogbo ẹ̀ ò tiẹ̀ yé wọn. Wọ́n ṣáà fọkàn wọn sọ́dọ̀ Ọlọ́run pé lágbára Ọlọ́run àwọn ọ̀bọ̀ nù eléyìí. Náà bá mú wọn, náà bá kó àwọn méjèèjì, náà bá kó wọn nù sàárè tí wọ́n ti gbẹ́lẹ̀. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dáyè pèlé wọn lórí o. Kì í ṣe pé bóyá wọ́n ti kú o. Kì í ṣe pé bóyá wọ́n lo nǹkan mọ́ wọn lórí, pé bóyá wọ́n ti ṣe wọ́n léṣe, pé bóyá wọ́n ti wà unconscious o. Lóòyẹ̀ ni wọ́n rí àwọn ìyá àti bàbá yìí mọ́lẹ̀. Wọ́n bá dáyè pèlé wọn lórí síbẹ̀ láì tí ì kú tí wọ́n wà láyé. Ẹ bò wọ́n lẹ́nu, ẹ bò wọ́n lójú. Wọ́n ṣàṣe fi wọ́n lẹ̀ sínú ihò nìyẹn o. Nígbà tán dẹ̀ kúrò ńbẹ̀, àwọn ọmọ yìí bá bẹ̀rẹ̀ sí ní fi ké àwọn ìyá àti bàbá yìí, wọ́n bá bẹ̀rẹ̀ sí fi ké wọn gbowó. Wọ́n tún lọ lé wọn, wọ́n tún lọ jí nǹkan sí, gbogbo oríṣiríṣi nǹkan. Ṣé mọ̀ pé nígbà tí ó ti jẹ́ pé àwọn tó nílé wọ́n ti kó wọn kúrò nílé, wọ́n wá ráyè tẹ̀fádà, wọ́n ráyè túraká, wọ́n bẹ̀rẹ̀ sí tú gbogbo, kò sí tí wọ́n ò tú. Ọkọ̀ tí wọ́n fi gbé wọn lọ, wọ́n nu gbogbo inú ọkọ̀ yẹn, wọ́n fi òtẹ̀ka wọn kan lẹ̀ báyìí, wọ́n fi ẹ̀rí kankan lẹ̀. Wọ́n mú ọkọ̀ yẹn, wọ́n fọ̀ ó mọ́ tónítóní, kò sí àpẹẹrẹ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ọkọ̀ yẹn. Wọ́n tún kóra wọn, wọ́n lọ dúró sílé ìtura, wọ́n ṣà ń jayé lórí owó olówó. Wọ́n kàn mutí, wọ́n ṣà ń ṣe gbogbo ohun tó wù wọ́n. Àmọ́ tọ́lọ́run bá máa ṣe tiẹ̀. Àwọn tó máa ń dáràn máa ń wò pé àwọn ti tó, àwọn ti ṣe létòlétò tó jẹ́ pé kò sí àṣìṣe kankan, ṣùgbọ́n wọn lè má ṣàláì má ṣàṣìṣe. Àṣìṣe yẹn làwọn ọlọ́pàá máa ń fojú wá. Àṣìṣe yẹn ló máa ń sábà tú wọn láṣìírí. Àṣìṣe yẹn làwọn ọlọ́pàá máa ń lò tó máa fi mú wọn. Àwọn rò pé àwọn ti jẹ lọ. Wọ́n ti rò pé àṣebọ́kọ̀ tá a fi ṣe àti fọ̀. Ṣebí kò sẹ́ni tó mọ̀ pa wá síbẹ̀. Kò sí gbogbo inú ilé yẹn, wọn ò lè rápa ọwọ́ wa ńbẹ̀. Ṣebí a wọ ìbọ̀wọ́, kò sí ẹ̀rí kankan. Àmọ́ ibi tẹ́nìkan bá rò pé òun gbọ́n dé, ibẹ̀ ni ọgbọ́n tẹlòmíì ti bẹ̀rẹ̀. Pàápàá jùlọ àwọn ọlọ́pàá máa ń sọ gbogbo àwọn cases tí wọ́n máa ń wò. Àwọn ọlọ́pàá máa ń sọ wípé àwọn tó máa ń dáràn máa ń rò pé àwọn ọgbọ́n tán ni. Wípé ibi tán bá ti wá máa ń rò pé àwọn ọgbọ́n àgbọ́njù yẹn, ibi tán ti máa ń ṣàṣìṣe nìyẹn. Àṣìṣe wo wàhálà àwọn ọmọ yìí ṣe? Ṣé mọ̀ pé ọpọlọ wọn ò pé lọ títí? Nítorí pé lójú wọn, wọ́n rò pé àwọn ti gbọ́n ni. Ṣé wọn ò mọ̀ pé gbogbo ike báǹkì tá a máa ń lò, ó máa ń leave nǹkan tó ń pè ní footprints. Àwọn ọmọ yìí ibi tí wọ́n gọ̀ sí, wọ́n ń lo ATM. Gbogbo bí ATM tá a máa ń lò nílùú òyìnbó, kámẹ́rà máa ń wà ńbẹ̀. Tí wọ́n mọ̀ ká téèpù, ibẹ̀ náà ti rí àwọn àwòrán tí kámẹ́rà ká níbi tí wọ́n ti ń gbowó pẹ̀lú ike yẹn. Ilé ìtura tí wọ́n lè dúró sí ní South Carolina, ara àwọn àwọn arúgbó yẹn náà lò. Orúkọ wọn ni wọ́n kọ́ lẹ̀. Ṣé mọ̀ pé tó wá fẹ́ sanwó, ara àwọn ẹ̀rí táwọn ọlọ́pàá rí nìyẹn. Àwọn nǹkan tí wọ́n jí nílé àwọn arúgbó yẹn náà, gbogbo ibi tán ti ń lọ tà, gbogbo àwọn ibi tán ti ṣàṣìṣe nìyẹn. Mọ́tò tí wọ́n ń wà, ó wá ní mọ́tò tí wọ́n ń wà láàrin ara wọn, Mazda kan. Òun náà fi ń lọ gbowó lórí irin. Àwọn fídíò tó ń ká bí wọ́n ṣe wá gbowó lórí irin náà ló jẹ́ kí wọ́n, ṣé wọn pé ìlú òyìnbó kámẹ́rà pọ̀ káàkiri tí ó mọ, tó jẹ́ pé tó bá ń lọ láti ibìkan sí ibìkan, wọ́n mọ wo oríṣiríṣi kámẹ́rà tí wọ́n á fi tẹ̀lé ìrìn àjò ẹni yẹn. Ọkọ̀ Mazda tí wọ́n gbé tí wọ́n lọ fi ń gba owó, òun náà ni wọ́n lò tí wọ́n fi tẹ̀lé wọn dé ilé ìtura tí wọ́n dúró sí ní South Carolina. Nítorí pé ńgbà tó ti di pé wọ́n ti ń wá àwọn arúgbó yẹn tí wọ́n rí wọn, wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní wò pé àwọn ké wọn, àwọn àkáǹtì wọn, ibi tán fowó sí, ṣé owó ń jáde ńbẹ̀, níbo ni ó ti ń dún, orí irin wo ni wọ́n ti gbà. Bó ṣe tẹ̀lé nìyẹn tí wọ́n fi wò pé dá. Ṣé ta ló lo ké wọn? Ṣáwọn wọn lo ké ni? Wọ́n lọ wo fídíò. Nígbà wọ́n bá rí pé àwọn ọkọ̀ wo náà gbé wá, bó ṣe rí, bó ṣe mú wọn nìyẹn ní ilé ìtura tí wọ́n dúró sí ní South Carolina. Gbogbo ìtàn wí wàláhì kò tó ọ̀sẹ̀ kan. Ìjọ́ kẹfà tí wọ́n ṣiṣẹ́ láabi yìí ni wọ́n mú wọn. Mazda tí wọ́n tẹ̀lé yẹn, ọkọ̀ tí wọ́n tẹ̀lé ló mú wọn dé ibi ilé ìtura tí wọ́n dúró sí. Nínú yàrá tí wọ́n wà, wọ́n bá gbogbo ìwé ìfinihàn ID káàdì Reggie àti Carol lọ́wọ́ wọn.
gbogbo ATM káàdì tí wọ́n fi ń gbowó tó orúkọ wọn wà lára ẹ̀ wọ́n bá lọ́wọ́ wọn. Àwọn ìwé báǹkì wọ́n bá lọ́wọ́ wọn. Gbogbo rìsíìtì tí wọ́n fi gbowó lórí irin wọ́n bá nù yàrá. Kẹ́ lè mọ̀ pé wọn ò ní làákàyè rárá. Gbogbo àwọn ẹrù tí wọ́n jí, àwọn èyí tí wọn ò tí ì rí tà, wọ́n bá nù yàrá níbi tí wọ́n wà. Àwọn ọlọ́pàá ṣàṣe kó wọn nìyẹn. Ló bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀ wọ́n nú. Bruce Nixon, ẹ mọ̀ pé òun tiẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ni ọ̀rẹ́ Wade ni, kì í ṣe pé bóyá ó mọ Tiffany àti Michael Jackson dáadáa. Bí Wade ló pè pé a fẹ́ lọ ṣe díìlì kan, ṣé wàá lọ? Ó tẹ̀lé wọn lọ. Kódà òun ni ó lè ra gbogbo ṣọ́bìrì tí wọ́n fi lọ gbẹ́ sàárè tí wọ́n gbẹ́. Lẹ́nu kan ṣá, Bruce ṣá ní ẹ̀yin ọlọ́pàá ẹ dákun ẹ ṣe mí jẹ́jẹ́ ń jẹ́wọ́. Òun ló ṣá mú wọn lọ sí ojú sàárè ibi tí wọ́n sin àwọn ọkọ àti ìyàwó yẹn sí. Nítorí ṣe mọ̀ tẹ́lẹ̀ wọn ò mọ̀ bóyá àwọn ọlọ́pàá gan ò mọ̀ ibi tí wọ́n wà. Wọ́n kàn mọ̀ pé wọn ò rí wọn ni. Àwọn ẹbí wọn ń wá wọn. Bí àwọn ọlọ́pàá ṣe bẹ̀rẹ̀ sí ní wá wọn nìyẹn tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wo báǹkì kìíní wọn pé ó dáa tó bá yẹ pé bóyá wọ́n wà láyé kò síbi tí wọ́n lè wà nínú ayé yìí tí wọn ò ní lo ike wọn báǹkì pé bóyá wọ́n fẹ́ fi sanwó nǹkan àbí torí nǹkan táwọn ọlọ́pàá máa ń kọ́kọ́ wò nìyẹn láti mọ̀ bóyá ẹni yẹn wà láyé. Tó bá dẹ̀ ti rí ibi tí ó ti dún, orí irin wo ló ti dún, wọ́n á lọ wo fídíò. Wọ́n ṣe máa mọ̀ pé nígbà wọ́n ti rí fídíò tó ti rí pé àwọn ọmọ kéékèèké làwọn tó ń lo kinní kì í ṣe àwọn ará bí yìí. Tó dẹ̀ mú àwọn rìkọ́dì yẹn tó fi hàn àwọn ẹbí wọn. Ṣé ẹ mọ̀ àwọn ọmọ ìrí ṣáwọn ọmọ wọn ni ṣẹ́bí ni wọ́n ṣe mọ̀ bá ṣìírí ṣe tú nìyẹn. Nígbà tán débẹ̀ àwọn forensic ṣá bẹ̀rẹ̀ sí ń gbẹ́lẹ̀. Wọ́n ṣàṣì bá òkú Reggie àti Carol nìyẹn o. Wọ́n ṣàgbókù yẹn wọ́n gbé lọ sí ọ̀dọ̀ àwọn medical examiner. Nígbà tó máa yẹ̀ wọ́n wò ìdọ̀tí lẹ́nu wọn, ọ̀fun wọn, ihò imú wọn báyìí ibi téèyàn ń gbà mí yẹ̀pẹ̀. Kí ló pa wọ́n? Wọn ò lè mí. Bí ìgbà téèyàn bó èèyàn lẹ́nu tí wọ́n dí wọn lẹ́nu tí wọn ò jẹ́ kán lè mí ṣẹ́wọ̀n kán rì wọ́n mọ́lẹ̀ lóòyè ni. Gbogbo bí wọ́n bá ṣe ń gbìyànjú àti mí níṣe ni wọ́n ń fa yẹ̀pẹ̀ símú. Bó ṣàṣe kú nìyẹn. Nígbà tó máa rí òkú wọn bí ìgbà téèyàn lóṣò aṣọ wọn wọṣọ. Àwọn méjèèjì wá fọwọ́ kọ́ra wọn lọ́rùn. Àwọn méjèèjì dira wọn mú báyìí. Wọ́n súnmọ́ra wọn, wọ́n dira wọn mú. Wọ́n ṣe bá wọn nìyẹn. Bí ìgbà tí wọ́n rẹra wọn lẹ́kún àbí bí ìgbà tó ń túra wọn nínú. Báwọn méjèèjì ṣe kú nìyẹn o. Ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní 2005 lẹ́yìn bí ọdún méjì tán ti ṣèwádìí ṣe gbogbo ẹ̀ tán ti ṣẹjọ́ ní 2007. Nígbà tó ṣá máa dájọ́ fún wọn, wọ́n dájọ́ ikú fún Tiffany, Alan Wade àti Michael Jackson. Wọ́n dájọ́ ikú fáwọn méjì yẹn náà. Ṣé ẹ rántí pé Bruce Nixon òun ti jẹ́wọ́ ń tiẹ̀? Wọ́n fòun sí ẹ̀wọ̀n 45 years nítorí pé ó ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti lè jẹ́ kí wọ́n mú àwọn tó kù láti lè fìdí ọ̀rọ̀ múlẹ̀. Torí náà wọn ò dájọ́ ikú fóun. Àmọ́ nígbà tó di 2023 bí ọdún mẹ́ta sẹ́yìn tí Tiffany tó ti fà á ó ti àpíìlì tí wọ́n ṣáà wọ́n yí kúrò ní ìdájọ́ ikú wọ́n fi sẹ́wọ̀n gbére. Bẹ́ẹ̀ náà ni ti Michael Jackson àti Alan Wade. Àwọn náà Alan Wade yẹn ló ti ẹ̀sà pẹpẹjọ́ jù pé ṣó yẹ kán pa àwọn ni kò yẹ kán pa àwọn kinní kan. Ìdí tí wọ́n ṣe yí ti Tiffany padà ní pé àwọn júrì gbogbo wọn ẹnu wọn ò kò pé ẹ jẹ́ ká dájọ́ ikú fún un. Àwọn kan sọ pé kán fi sẹ́wọ̀n gbére. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tán bá fẹ́ dájọ́ ikú fún yàn bẹ́ẹ̀ gbogbo àwọn méjèèjìlá júrì yẹn gbúdọ̀ panupọ̀ dájọ́ ikú fẹ́ nìyẹn ni. Àmọ́ nítorí pé gbogbo wọn kọ́ ló dájọ́ ikú fún un. Àwọn ńgbà tó lọ pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ara àwọn ẹ̀rí tán rí nìyẹn. Wọ́n ṣáà wá fi sẹ́wọ̀n gbére. Wade náà ó ní kò yẹ kán dájọ́ ikú fún un. Kinní kan ṣá fa kéèsì àmọ́ gbogbo àpíìlì tó fà pàbó ló já sí. Wọ́n ṣá fi sẹ́wọ̀n gbére. Àbẹ́ẹ̀ rí. Ṣé rí pé àwọn ọmọ kéékèèké wọn ò dàgbà o, kì í ṣe pé bóyá dàgbà o. Tiffany àti Michael Jackson àwọn méjèèjì ọmọ ọdún 23 ni wọ́n o, 23 làwọn méjèèjì. Alan Wade ọmọ ọdún 18 ni ó ń gbẹ́nulé, ọmọ ọdún 19 ni wọ́n ṣe iṣẹ́ láabi yìí. Bruce Nixon náà ọmọ ọdún 18 lòun náà. Kẹ́ lè mọ̀ pé wọn ò dàgbà rárá ìwọ mọ́ ṣe sọ ayé wọn nù.
bí wọn ò ṣe láàánú. Èyí Tiffany ẹ̀gbẹ́ ilé wọn ló ń gbé, ó ti mọ àwọn arúgbó yìí tipẹ́, wọ́n mọ̀ ìyá rẹ̀, wọ́n mọ bàbá rẹ̀ nítorí owó. Ẹ wá lọ ń fowó wọn, ẹ jí wọn lówó tán, ẹ wá lọ ń fowó wọn ṣe ní tó wù yín, ẹ wá nànàkúnà, wọ́n ṣànáwó yìí ni. Kọ́lọ́run ṣàánú wa ni o. Kí lẹ rí sí kéèsì? Ẹ rí pé ó lágbára kéèyàn rí èèyàn mọ́lẹ̀ lóòyẹ̀. Ẹ rí pé àwọn ọmọ yẹn dájú. Màá tún mú mi wá fún yín. Ire o.